بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. كي يربما لك مليسي بيجوكو النظرة الشرعية لبعض المسائل الشرعية المطروحة. يتي أفهم بالوني إن شاء الله تعالى. وناني رتيو درما إن كتيو دي جو رانيا. وتي داقبدا فانتي أبي سيفون lápèjúwe tí a bá fẹ́ rán aṣọ kan tí a wá ké sí télọ̀ yìí pé aṣọ yìí a fẹ́ rán irú aṣọ báyìí gẹ́lẹ́. Tó bá jẹ́ pé télọ̀ bá ṣe àlàyé àbí ó bá sọ sókí tí yóò parí ẹ̀ wípé aṣọ yìí àti aṣọ materials ni àti owó rírán pátá ó bu iye kan fún ẹni sì kówó fún tẹ́ni bá lò tó bá fi ránṣọ tí nǹkan bá ṣẹ́kù kọ̀dọ̀rọ̀ yẹn fún láti dá padà fún torí pé owó ọjọ́ parí ẹ̀ sí owó kan lásán ni kì í sì pọ́ sí àìfọ̀síwẹ́wẹ́ tó fẹ́ lò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n bá ṣe àfọ̀síwẹ́wẹ́ tó fẹ́ lò pé ẹ lo aṣọ ọ̀pá márùn-ún wọ́n sì ń ta ọ̀pá kọ̀ọ̀kan ní iye báyìí ẹ sì lo owó rírán iye báyìí wọ́n ní wá lọ ra aṣọ yìí owó tó rà ó tó tí ó sọ fún àbí intẹ́ni lò ó kéré sí ẹni tó sọ pé yóò lò irú àyè báyìí yóò dá padà fún ẹni tó bá ṣẹ́kù lówó ni àbí lásán ni yóò dá padà fún ẹni tí ó bẹ̀ níṣẹ́ nípasẹ̀ wípé ó tó di pọ́ gbaṣẹ́ yìí ó ṣe àlàyé pé nǹkan ní ó jẹ́ kò sì padà jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n tó ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ yóò dáwó padà fún tó ní owó. Eléyìí ó ní ọ̀rọ̀ eléyìí báyìí. Eléyìí ó túmọ̀ sí pé bí èèyàn bá ti lè máa ṣe àlàyé tó ń pọ̀ sí bẹ́ẹ̀ ni òǹdè ó máa dè èèyàn níbi àwọn abala báyìí. Ó lè jẹ́ pé tí a fẹ́ báyàn ṣiṣẹ́ kan a gbọ́dọ̀ kíyèsí abala yìí báwo mọ tó fún èèyàn quotation pé báyìí ni tí ó parí nǹkan yìí tó ti fọ́ sí wẹ́wẹ́ fún ẹni tí ó bá rí bẹ́ẹ̀ mọ́ o gbọ́dọ̀ sọ àlàyé fún pé kí ni ta ni yóò rí báyìí ó ti dẹ́kù sí o gbọ́dọ̀ sọ kó tó di pé owó tí wọ́n gba owó tó ṣẹ́kù àbáṣọ tó ṣẹ́kù àbáwọn materials tó ṣẹ́kù yóò fi lẹ́tọ̀ọ́ sí láti máa lò bẹ́ẹ̀ kọ́ ó sì wà lọ́rùn èèyàn o kó lọ́ọ́ kó sí àánú wa o ní ìjẹ́sùn kí n ta fi mẹ́nu bá báyìí ọlọ́ba yóò sọ ìkọ́ àgbọ̀yé wa o ọmọ sọ́lé aláàmú Muhammadu sallam.